mo kí yín ẹ kú dédé àsìkò yìí àsìkò pọ̀pọ̀ ṣinṣin ọdún kérésìmesì ọdún tuntun tó ń bọ̀ lọ́nà náà yóò bá wa láyọ̀ lágbára aláwòrábí. mo kí káàbọ̀ sórí àkọ́tún ìròyìn Akeeko lórí ìkànnì ìròyìn Feli-feli online tv níbi tá a ti mọ́ àwọn àgbọ́gbárímù rẹ̀ wá sí ojúmọ́ yín nínú àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àti onírúurú ìwà alábìmí táwọn ọmọ wa láti máa fi kẹ́kọ̀ọ́ ká tún lè jọ mọ́ fún ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bàṣárù bàbá tó bí mi lọ́mọ ẹ jẹ́ n kọjá lọ sódì kejì lọ́hùn náà. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. mo kí yín ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn ẹ wá máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún báyìí lọ́rìí kìnìún láti ìpínlẹ̀ Delta ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá òun náà ló mọ̀ tẹ ọmọkùnrin kan eléyìí tó jẹ́ pé lẹ́yìn tí ó gba owó tó tó 50 mílíọ̀nù owó náírà ó gbẹ̀mí lẹ́nu ọ̀rẹ́ rẹ̀ kódà ó gé e lórí gangan ni o. bí ọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́ gan ni pé wọ́n ní ọmọkùnrin ọ̀hún ẹni ọdún 48 years old ọ̀gbẹ́ni Efe ọ̀nà ètìyí ọ̀nà ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Delta ló mọ̀ tẹ́ látàrí wípé ńṣe ló pa ọ̀rẹ́ mínú rẹ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ rẹ̀ Paulinius Okon látà lẹ́yìn tí ó gba 50 mílíọ̀nù náírà lọ́wọ́ rẹ̀ ẹni tí í ṣe kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta Àbániwọ́ndá Olúfẹ́mi òun náà ó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ náà múlẹ̀ ní ọjọ́ ajé ní ọ̀sẹ̀ yìí ń sọ di mímọ̀ nígbà tí ẹni tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí ọ̀hún tí nígbà tí ọwọ́ tẹ̀ tán bí ọ̀rọ̀ ń ṣe lọ gangan ni pé wọ́n ní iṣẹ́ rí ọmọkùnrin Paulinius àti òun náà ló dágbére o wípé òun lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ òun Efe wípé àwọn jọ fẹ́ débì kan pé àwọn jọ fẹ́ jáde wọn ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí nígbà tó di ọjọ́ kẹjọ nínú oṣù kẹsàn-án ọdún yìí tí Paulinius tí ò padà dé ó ní àbúrò rẹ̀ ló bá lọ bá ọ̀rẹ́ rẹ̀ tí ṣe Efe wípé ẹ̀gbọ́n mi sọ pé òun àti yín àwọn jọ ń lọ síbì kan òun náà ni Efe ó mọ̀ sẹ́ ó ní rárá ó ní kódà ó ti tó bí ọjọ́ mélòó kan tí òun ti fojú òun kan ọ̀rẹ́ òun Paulinius gbẹ̀yìn ó ní bó ṣe wá sọ pé ó dágbére ọ̀dọ̀ òun báyìí ló ń yà òun lẹ́nu ó ní ṣe ló sẹ́kan lẹ́ ó ní lẹ́yìn bí ọjọ́ mélòó kan òun náà ni Efe ni ó wá lọ bá àbúrò Paulinius tọ̀rẹ́ rẹ̀ tó ti dolóògbé òun wípé òun ní babaláwo kan ò tí ó fẹ́ bá wọn ṣe àwọn iṣẹ́ ìbílẹ̀ kan láti lè mọ pàtó bo ni ẹ̀gbọ́n rẹ̀ tó wà wọ́n ní ó ní babaláwo yóò sì gba 500 náírà àbúrò Paulinius ó ṣà fún ọ̀rẹ́ rẹ̀ òun yóò Efe ó fún ní 500 náírà 500,000 naira láti fi mọ ibi tí ẹ̀gbọ́n rẹ̀ wà gangan. lẹ́yìn èyí ń kọ́ òun náà ni ọ̀rẹ́ rẹ̀ yìí ìyún Efe ló tún dọ́gbọ́n tó sì ń sọ fún àwọn mọ̀lẹ́bí ọmọkùnrin ọ̀hún ọ̀rẹ́ rẹ̀ ọ̀hún àwọn mọ̀lẹ́bí rẹ̀ wípé ńṣe ni àwọn ajínigbé òun náà ni wọ́n jí Paulinius gbé òun wípé àwọn ajínigbé òun wọ́n sì ń béèrè fún tó tó 20 mílíọ̀nù owó náírà nígbà tí àbúrò ọkùnrin olóògbé tí ó tún mọ látàrí kán lè yọ̀ǹda ẹ̀gbọ́n rẹ̀ òun náà ni ó mọ̀ tún fún ọ̀rẹ́ rẹ̀ yún Efe òun ó tún fún ní 20 mílíọ̀nù náírà lẹ́yìn ọ̀rẹ́yìn tó jẹ́ pé wọn ò padà rí tó jẹ́ pé ó tún ti gba owó ọ̀hún náà ni àwọn ọlọ́pàá wọn bá gbé Efe ló ní janto ìwọ̀n àti wọn fọ̀rọ̀ pọ̀ ń pọ̀ fún ìfúnpọ̀ tí wọ́n jẹ́ yà dáadáa ó mà jẹ́wọ́ pé lóòótọ́ òun gangan ni òun mọ bí ọ̀rẹ́ òun bó ṣe rìn àti bó ṣe rà ó ní iṣẹ́ rí ọ̀gbẹ́ni Paulinius tó jẹ́ ọ̀rẹ́ òun ó ní ẹnìkan ó fi ilé kan lọ́wọ́ fẹ́ tà ní 30 mílíọ̀nù náírà 30 mílíọ̀nù náírà ó ní òun sì sọ fún ọ̀rẹ́ òun Paulinius ó ní kẹsìmọ́ wo ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀mẹ́ta péré òun náà ni Paulinius tó san owó ilé ọ̀hún tó san fóun ò wípé kóun bá ń fira lé náà ó ní ṣùgbọ́n kàkà kí òun fowó ra lé òun ṣe ni òun lọ mú owó náà ló ń lọ lò fún àwọn nǹkan míì tí òun fẹ́ ṣe ń tòun ní o ní nígbà tí Paulinius wá dé àti máa ṣàlàyé kómokómo rò pé ó dá ilé tó ló bá mi ra ilé tí mo ní ó bá mi ra ń kọ́ ó ní òun wà bóun ṣe máa sọ fún ojú yóò sì béèrè owó rẹ̀ tóun bá lóun ò rí ilé náà rà ó ní eléyìí gan ló yẹ kóun wò pé kóun gbẹ̀mí lẹ́nu ọ̀rẹ́ òun o ó ní àti 30 mílíọ̀nù náírà àti 20 mílíọ̀nù náírà tó tún gbà lọ́wọ́ àbúrò méjèèjì ó jẹ́ 50 mílíọ̀nù náírà kò gbẹ̀mí lẹ́nu ọ̀rẹ́ rẹ̀ lásán o ìṣe ló gbẹ̀mí ẹ̀ tó tún gé ní orí ó ṣẹlẹ̀ nípínlẹ̀ Delta Akeeko. lára àwọn ìròyìn tó tún lákàkì lọ́wọ́ mi fún ti tàsìkò yìí ó náà ní ìròyìn eléyìí tó wá láti ìpínlẹ̀ Ebonyi ọmọkùnrin kan rèé tọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ló ti tẹ̀ tí orúkọ rẹ̀ tó ń jẹ́ Joshua Onwafo látàrí wípé ń ṣe ló mọ̀ náà ìyàwó rẹ̀ títí ẹlẹ́mìí fi bọ́ lẹ́nu rẹ̀ o
ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní agbègbè Ezza níjọba ìbílẹ̀ gúúsù Ezza ní ìpínlẹ̀ Ebonyi ọ̀hún níbi ọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́ gan ni pé wọ́n ṣe rí ọkọ ìyàwó yìí òun náà ló mọ̀ jáde nígbà tí ó sì dé ló mú iṣu bọ̀ wá fún ìyàwó rẹ̀ wípé kó sè é o ó náà sọ fún ìyàwó òun pé iṣu sísè ni òun fẹ́ jẹ ó ní ṣùgbọ́n ìyàwó sọ pé bóun ṣe ń wo iṣu òun o wípé iṣu sunsun òun náà ló ń wò ń jẹ eléyìí gan ló bí ìfàǹfà sílẹ̀ pé mo ní o ṣe iṣu èmi tó yẹ kí mo mú ṣù wá ìwọ ní ìwọ fẹ́ iṣu sísun ni òní ara àṣẹ tèmi gẹ́gẹ́ bí ọkọ náà ló gbọ́dọ̀ múlẹ̀ eléyìí gan ló mọ̀ di fàákájà láàrin wọn tí ọ̀rọ̀ wọn sì fa ìbínú yọ o lára ọkọ ìyàwó Joshua Nwafọ nígbà tí ó wá lọ mú ìbínú ọ̀hún ló fi lọ tilẹ̀kùn lẹ́yìn o tó sì bẹ̀rẹ̀ sí ní dùdú ìyà fún ìyàwó rẹ̀ àgbà bíi tí ń ná ibẹ̀ ní obìnrin ọ̀hún ló dágbére fáyé mọ́ lọ́wọ́ o ibẹ̀ ló ti dákẹ́ tí àwọn ará àdúgbò tí wọ́n sì fi gbé ta wípé ẹ máa bá wa o ọmọkùnrin yìí ó ti gbẹ̀mí lẹ́nu ìyàwó rẹ̀ lórí iṣu. Ó dá lákòótán pẹ̀lú àwọn ìròyìn eléyìí tó gbẹnu tán lọ́wọ́ mi fún ti àsìkò yìí òun náà ló wá láti ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá àti àjọ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ti ṣe fi kélé òfin wọ́n fi gbé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama Marun kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yìí wọ́n jẹ́ ti àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Akeeko Community Grammar School tí ń bẹ níbẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ni tí àwọn akẹ́kọ̀ọ́ mọ́rààrún yìí ṣe wọ́n ní àwọn mọ́rààrún wọn mọ̀ fẹ́ fi tipá tì kúùkù wọn lọ fi bá àwọn ọmọbìnrin tán jẹ́ akẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ girama míì wọ́n fi bá wọn lájọṣepọ̀ ní o wọ́n ní bí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ gan ni pé ṣe rí àwọn akẹ́kọ̀ọ́ yìí ńgbà tí ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ń sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ Kazeem Bọ́lá Akínró nígbà tí wọ́n sọ di mímọ̀ oníṣẹ́ rí ìkan náà ọmọ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ sí tó ń jẹ́ ọmọ ọdún 14 kó tó di pé wọ́n fi tìpátìkùkù jábàálẹ̀ ó ní òun digbidigbi òun náà ni òun mọ̀ wá ó ní àwọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́kùnrin yìí ó ní wọ́n fi tìpátìkùkù báwọn lájọṣepọ̀ tí wọ́n sì fi tipátipá gba ìbálé lára òun tó sì jẹ́ pé lásìkò òun ó ní wọ́n bẹ̀rẹ̀ sí níbẹ̀ wọn pé kán ìjọ jàre wípé òun ò ṣe kinní rí o ó ní ṣùgbọ́n wọn ò bẹ̀ṣùbẹ̀ wà wọn ò fi òun lẹ̀ ó ní kódà nígbà táwọn méjì tó ń bá òun lò pọ̀ gan pé nínú wọn ló tún yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ló bẹ̀rẹ̀ sí ní ká fọ́nrán bí gbogbo bọ́n ṣe ń ṣe wọ́n ṣe ń wá lábẹ́ òun fóun ó ní wọ́n bẹ̀rẹ̀ sí ní kálẹ̀ o wọ́n ní wọ́n sì ń dúnkòkò mọ́ òun pé wọ́n fi léde lójú òpó ayélujára àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ó ní Joshua ọmọ ọdún 17 Máyọ̀wá ọmọ ọdún 16 Ṣeun ọmọ ọdún 17 Sunday ọmọ ọdún 16 àti Basiti ọmọ ọdún 17 àwọn mọ́rààrún ìyọjọ́ rí wọn bẹ láàrin ọdún 16 16 years sí ọdún 17 years òun náà ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún wọ́n ṣe ẹ̀rọ ọmọ tíṣẹ̀lẹ̀ tó ìkànnà ọmọ tíṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ sí àwọn obìnrin wọn ní kẹfẹ́ sọmọ owó ọmọ òun kò ní bàbá ṣáájú ní ọ̀sẹ̀ tó kọjá ní akẹ́kọ̀ọ́ olùkọ́ àgbà ọ̀gá àgbà fún ilé ẹ̀kọ́ girama ọ̀hún ló ní àwọn ti sanra aṣọ bẹ́ẹ̀ ṣòro àwọn kódà àwọn sọ nínú ìpàdé òbí àti olùkọ́ ilé ẹ̀kọ́ ọ̀hún wípé wọ́n sì fi ẹjọ́ àwọn ọmọ ọ̀hún sùn kódà wọ́n ní adá sẹ̀ríà fáwọn ọmọ kan látàrí irú ìwà tó farajọ irú àwọn ìwà ìpáǹlé bẹ́ẹ̀ ẹnìkan tí òun wá jẹ́ amòfin obìnrin Modúpẹ́ Adérẹ̀mí ó ti wá gba ọ̀rọ̀ ọ̀hún báyìí ó sì fọ́n mú ó ní òun ò ní ṣe ọ̀rọ̀ ọ̀hún ló kú òrùṣe gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ó ní wọ́n fi ojú ba ilé ẹjọ́ wọ́n sì fojú winá òfin nígbà tí àwọn ọmọ akẹ́kọ̀ọ́kùnrin ọ̀hún gan tí wọ́n ń sọ̀rọ̀ oníṣe ni ìkànnù àwọn òun náà ló mọ ìkànnù àwọn akẹ́kọ̀ọ́bìnrin ọ̀hún láti ilé ẹ̀kọ́ mi ló mọ̀ wọ́n rí o nígbà tó jẹ́ pé wọ́n ti parí ìdánwò ni wọ́n bá pè wọ́n láti ilé ẹ̀kọ́ wọn wá sí ilé ẹ̀kọ́ tàwọn nígbà tí wọ́n sì dé wọ́n ní àwọn mú wọn lẹ́ẹ̀kọ̀ kan o wọ́n bá wọ inú ọgbà oko ilé tí ń bẹ nínú ilé ẹ̀kọ́ ọ̀hún ọgbà oko ilé ẹ̀kọ́ ọ̀hún wọ́n ní wọ́n mú wọn wọbẹ̀ lọ wọ́n sì mú wọn ní ẹyọ kọ̀ọ̀kan tí wọ́n sì lọ fi tìpátìkùkù wọ́n sì lọ fi bá àwọn ọmọ náà lájọṣepọ̀ àwọn gbogbo wọn báyìí ọwọ́ àjọ àmọ̀tẹ́kùn ó ti tẹ̀ wọ́n sì ti fà wọ́n lé ọwọ́ àjọ ẹ̀ṣọ́ abọ́nilàbò NSCDC ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti fà wọ́n lé wọn lọ́wọ́ báyìí fún ìdájọ́ tó yẹ. àwọn agbógbó arímọ̀ òròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàsìkò yẹn ṣe ń ṣe bí ẹ ti ń darapọ̀ mọ́ wa Sodiq Olúwaṣeyì lèmi jẹ́ Bàṣárù bàbá tó bí mi lọ́mọ ẹ̀sìn mú gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Feli-feli online TV eré àtànú ọba kọmọ bẹ́ẹ̀ nìkan kan ẹgbẹ́ ó dàbọ̀. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.